Hallelujah. Ẹ jẹ́ ká ké hallelujah bí aṣẹ́gun. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa Ọlọ́run ìgbàlà wa gbé orúkọ yín ga. Ọba àwọn ọba tí ò fi wá sílẹ̀ ní ìgbà kankan yín lógo. A dúpẹ́ torí pé ẹ dára sí wa. Fún àǹfààní tí a ní láti wà níwájú yín lónìí. Àmọ́ wípé ẹ̀yin nìkan la lè ṣe fún wa. Ògo ni fún orúkọ Olúwa yín. Ní orúkọ Jésù ló ẹ gba ọpẹ́ wa. Bá ṣe lọ nínú ọ̀rọ̀ yìí lórúkọ Jésù, Olúwa ẹ sọ̀rọ̀ yìí sínú ayé wa. Ẹ gbà ṣàkóso. Oyàn dára gẹ́gẹ́ bí èlò lórúkọ Jésù ló ẹ gba ẹnu ní sọ̀rọ̀. Ọ̀rọ̀ yìí kó jáde pẹ̀lú agbára. Ọ̀rọ̀ yìí kó yé wa, ọ̀rọ̀ yìí kó yé wa. Ọ̀rọ̀ yìí kó sì tún ayé wa ṣe. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín lórúkọ Jésù. Mo kí wa kú àbọ̀ sí iwájú Ọlọ́run nínú ọjọ́ ìsinmi tó dára yìí. Pàápàá jùlọ fẹ́ kí àwọn màmá wa ta ti rí ní fún ìgbà tó pẹ́ díẹ̀ nítorí òró. A dúpẹ́ torí pé Ọlọ́run tó mú ní padà wá sínú ìjọ. Ààbò rẹ̀ yóò máa dájú lórí wa ní gbogbo ìgbà. Ní Ọlọ́run sì fi wá sílẹ̀. A dúpẹ́ lọ́wọ́ àwọn akọrin wa tán ti fún wa ní orin ẹ̀mí tí ó dùn tó sí dáadáa. Ní orúkọ Jésù Olúwa máa tún òun ní ṣe. Jésù Olúwa wa. Àkókò ohun tí àjọ máa ṣe àṣàrò lórí ẹ̀ lónìí, òun ni má ṣe rẹ̀wẹ̀sì. Má ṣe rẹ̀wẹ̀sì. Mo fẹ́ ká sọ fún ẹni tó jókòó tì wá wípé jọ̀wọ́ má ṣe rẹ̀wẹ̀sì. Jẹ́ ká sọ lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù wa ò ní rẹ̀wẹ̀sì o. Bíbélì ká la máa rí nínú ìwé Sámúẹ́lì kínní orí 30 láti ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 10. Lẹ́gbà tó bá ka ẹsẹ̀ 10 tó máa wá fò sí ẹsẹ̀ 18. Sámúẹ́lì kínní orí 30 láti ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 18. Ẹ jẹ́ kí n kà láti ọ̀rọ̀ àgbàgede bí. Dáfídì sì banújẹ́ gidigidi nítorí pé àwọn ènìyàn náà sì ń sọ̀rọ̀ láti sọ ọ́ lókúta, nítorí tí inú gbogbo àwọn ènìyàn náà sì bàjẹ́, olúkúlùkù ọkùnrin nítorí ọmọ rẹ̀ ọkùnrin àti ọmọ rẹ̀ obìnrin. Ṣùgbọ́n Dáfídì mú ara rẹ̀ lọ́kàn lé nínú Olúwa Ọlọ́run rẹ̀. Ẹsẹ̀ 7 sọ pé Dáfídì sì wí fún Abiátárì àlùfáà ọmọ Ahimeleki pé, èmi bẹ̀ ọ́, mú ẹfódù fún mi wá níhìn. Abiátárì sì mú ẹfódù náà wá fún Dáfídì. Ẹsẹ̀ 8 ní Dáfídì sì béèrè lọ́wọ́ Olúwa wípé, kí èmi ó lépa ogun yìí bí èmi lè bá wọn? Ó sì dá lóhùn pé lépa, nítorí pé ní bíbá ìwọ yóò bá wọn, ní gbígbà ìwọ yóò sì rí wọn gbà. Bẹ́ẹ̀ ni Dáfídì àti 600 ọmọ ogun tí ó ń bẹ lọ́dọ̀ rẹ̀ sì wá sí ibi àfonífojì Bésórì. Apá kan sì dúró. Ẹsẹ̀ 9 ní ṣùgbọ́n Dáfídì àti 400 ọmọ ogun lépa wọn. Nígbà igba ènìyàn tí àárẹ̀ mú tí wọ́n kò lè kọjá odò Bésórì sì dúró lẹ́yìn. Dáfídì sì gba
ẹsẹ̀ kejìdínlógún ẹ̀ Dáfídì sì gba gbogbo nǹkan tí àwọn ará Amẹ́lẹ́kì ti kó. Dáfídì sì gba àwọn ọmọbìnrin rẹ̀ méjèèjì. Ẹ kí aleluya. Ẹ̀mí ìrẹ̀wẹ̀sì ò ní bàlẹ́ wọn. Ìrẹ̀wẹ̀sì jẹ́ ohun èlò kan pàtàkì tó tóbi lọ́wọ́ Sátánì. Sátánì a máa lo ìrẹ̀wẹ̀sì láti dè wá lọ́nà. Bí ó ṣe máa ń lo eléyìí, tí ìbùkún ńlá kan bá ń bẹ níwájú, tàbí àṣeyọrí kan, tàbí ìṣẹ́gun ńlá kan tí Sátánì ò fẹ́ kí á ní, á lo ìrẹ̀wẹ̀sì láti gbà wá kúrò lọ́nà. Ìrẹ̀wẹ̀sì pàápàá jùlọ bí ìrẹ̀wẹ̀sì bá ṣe tóbi tó ń tá ńlá kọjá tó bá ṣe tóbi tó tó lè mú ìrẹ̀wẹ̀sì wọnú ayé wa, bí ìrẹ̀wẹ̀sì yẹn bá ṣe lágbára tó ní ìṣẹ́gun tó ń bẹ níwájú ló ṣe máa ń tó. Ẹni tó bá ní ìrẹ̀wẹ̀sì kékeré torí ìṣẹ́gun kékeré tó fẹ́ ní, ṣùgbọ́n tó bá yẹ pé ìrẹ̀wẹ̀sì wá fi bá ó ti wá di nǹkan tí Sátánì ti gbé, tó ti palẹ̀ ọkàn wa mọ́ fún, tó gbé àga síbẹ̀, tó wá jọba, tó wá dàbí ká ní kò sí ọ̀nà àbálọ, kò sí ọ̀nà àbáyọ mọ́, kò sí ohun tá a lè ṣe mọ́. Ìrẹ̀wẹ̀sì wá ti gba inú ọkàn wa pátápátá nítorí ìṣẹ́gun yẹn lágbára ni, torí ìṣẹ́gun tàbí ìbùkún tó wà níwájú, nítorí pé ó lágbára ni. Dáfídì Sátánì ó máa, torí ẹ̀mí lòun náà, ẹ̀mí burúkú ni Sátánì ni, a máa rí ọjọ́ iwájú wa síwájú wa, a máa rí ògo ènìyàn síwájú ènìyàn. Òun la fi máa ń gbàdúrà nígbà míì wípé Ọlọ́run gbà mí lọ́wọ́ ogun arógo ògo jẹ́, torí àwọn kan wà àwọn Sátánì máa ń lò, wọn a máa rí ògo síwájú ológo, wọn a máa rí ìṣẹ́gun síwájú ẹni tí Ọlọ́run ti ṣẹ́gun fún, wọn a máa rí ìwòsàn ńláńlá síwájú ẹni tó ní àárẹ̀. Ṣùgbọ́n Sátánì máa ń lo ìrẹ̀wẹ̀sì láti gbá wa kúrò lọ́nà. Lórúkọ Jésù Kristi, Ọlọ́run ní gba Sátánì láyè nínú ayé wa, ìrẹ̀wẹ̀sì ò sì ní gba ọkàn wa. Gbogbo ènìyàn pátápátá ní ìrẹ̀wẹ̀sì lè kọlù. Ìrẹ̀wẹ̀sì kò ní ìbẹ̀rù fẹ́nikẹ́ni, ìrẹ̀wẹ̀sì kò sì ní ọ̀wọ̀ fún èèyàn fẹ́nikẹ́ni rárá. Ìbáà jẹ́ ọba tàbí jóyè, ìbáà jẹ́ olórí ìlú tàbí ọmọ ìlú lásán, kódà ìrẹ̀wẹ̀sì a máa bá oníwàásù jà, ó sì lè bọ́ ọmọ ọjọ́ jà. Ìrẹ̀wẹ̀sì kò ní ìbẹ̀rù fẹ́nikẹ́ni, kò sẹ́ni tí ìrẹ̀wẹ̀sì ò lè mú. Ọ̀pọ̀lọpọ̀ oníwàásù ló ti sá kúrò nínú ìjọ torí ìrẹ̀wẹ̀sì. Ìgbà tó bá fi ọdún 5 sí ìjọ, tọmọ ọjọ́ ò bá ju 5 lọ nínú ọdún 5, kílẹ̀ rò bí yóò ṣẹlẹ̀ tí ìrẹ̀wẹ̀sì á sá sínú oníwàásù bẹ́ẹ̀, á ó lè tìjọ, ó lè sá lọ sínú iṣẹ́ mi. Ìrẹ̀wẹ̀sì lè mú ọkọ àti ìyàwó pínyà, bóyá kankan wà tí wọ́n lé tí wọ́n rí, tàbí kó jẹ́ wípé kankan wà tí wọ́n dojúkọ tí wọ́n sì rò pé yóò lọ tí yóò lọ. So ìrẹ̀wẹ̀sì, kò sí ẹnikẹ́ni tí ìrẹ̀wẹ̀sì tí ò lè bájà. Ìrẹ̀wẹ̀sì lágbára gidigidi lórí ọmọ ènìyàn. Gbogbo ẹni tó wà tó rìn lórí ilẹ̀ pátápátá, òun ni ìrẹ̀wẹ̀sì lè mú. Àwọn kí sì làwọn okùnfà ìrẹ̀wẹ̀sì gẹ́gẹ́ bí mo ṣe rò. Ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ tá a máa ní ó máa ń yàtọ̀ síra wọn. Tí n bá rẹ̀wẹ̀sì, n tó lè fa ìrẹ̀wẹ̀sì tèmi lè yàtọ̀ sí títí. Oríṣiríṣi ìdojúkọ ló lè mú rẹ̀wẹ̀sì dání. Bí ìdojúkọ bí àìsàn lè mú rẹ̀wẹ̀sì dání. Gbàtà bá ti tẹ́ ẹni tó láìsàn tó ti gbàdúrà Olúwa dákun ṣàánú mi, jẹ́ ká àìsàn yóò fi mí sílẹ̀, ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, ọdún kẹwàá, àìsàn lọ, ìrẹ̀wẹ̀sì lè dé. Tó ẹkùn náà ni ó pa mí, jẹ́ kó pa mí, kó sì ṣe bọ́lọ́hùn ṣẹ́gun. Ṣùgbọ́n ìrẹ̀wẹ̀sì ni Sátánì ló fẹ́ fi gba ènìyàn kúrò nínú, ló fẹ́ gba ẹ̀mí ènìyàn kúrò. Àìní a máa mú ìrẹ̀wẹ̀sì dání. Béèyàn ò bá ní tó gbàdúrà títí fún bùkún tí bùkún tètè yá dé, ìrẹ̀wẹ̀sì lè wọlé.
àìní a máa mú rẹ̀wẹ̀sì dání. Olè ara tàbí ìkólọ kan ó lè mú rẹ̀wẹ̀sì dání. Ẹ wo bí ta kà nínú ayé Dáfídì kó tó ti ogun dé. Tẹ́ bá ka ìtàn yẹn dáadáa láti ẹsẹ̀ kíní, ogun kan ló lọ jà, ó sì ṣẹ́gun. Ó lọ ràn àwọn ará Fílístínì lọ́wọ́ láti jagun, wọ́n sì ṣẹ́gun. Ṣùgbọ́n kóhun gan tó dé ní ìlú ẹ̀, ogun kan ti dé, wọ́n ti kó gbẹ̀rù ẹ̀ lọ, àtìyàwó àtàwọn àti ogun kan tí wọ́n dẹ̀ dáná sùn. Ìní Sígílágì. Ìrẹ̀wẹ̀sì mú wọn àti gbogbo àwọn ọmọ ogun ẹ̀. Kò sẹ́ni tó wọn níyàwó wọn ọ̀rọ̀ wọn, gbogbo nǹkan tí wọ́n rò pé wọ́n á fàyọ̀ bá nílé ìgbà tí wọ́n dé, ó ti dìbànújẹ́ fún wọn. Ìrẹ̀wẹ̀sì mú wọn. Ìkólọ ó máa ń fa ìrẹ̀wẹ̀sì tàbí olè ara. Ìdánwò tó lágbára ju ọkàn yẹn lọ, a máa mú rẹ̀wẹ̀sì dání. Ìrètí pípẹ́, olórí pẹ́tẹ́ sọ ó ní ìrètí pípẹ́ ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn. Ìrètí bá fẹ́ pẹ́ jù, ó lè wọ̀kan sáàkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìrètí pípẹ́ a máa mú rẹ̀wẹ̀sì ọkàn wá. Ìrètí pípẹ́, Ọlọ́run á kó wa yọ nínú ìrẹ̀wẹ̀sì. Àìníṣẹ́, ẹlòmíì ó ti parí ilé ìwé tó ti ṣe gbogbo òwe tó yẹ kó kà, ó ti kàwé ẹ̀ láti débi ìgbì. Ọdún kìíní, kejì, kẹta, kẹrin, karùn-ún, kẹfà, keje kò síṣẹ́. Tàbẹ́lòmíì tó níṣẹ́ gan kò tún sí ìgbéga lẹ́nu iṣẹ́. Gbogbo àwọn tó bá lẹ́nu iṣẹ́ wọ́n ti gbé wọn ga. Òun nìkan ẹlòmíì wà lórí ipò kan fún ọdún mẹ́ta lọ́dún mẹ́rin tí ó sì mọ ohun tó fà. Lẹ́yìn yẹn kí ni ó ṣẹlẹ̀? Ìrẹ̀wẹ̀sì á wọnú ayé wọn. Ìkú rẹ̀ tẹ̀. Lẹ́yìn bá nítẹ̀síwájú, ibi tó wà lánàá ló wà lónìí, ibi tó wà lọ́dún mẹ́wàá náà ló ṣì wà sí, kò tí sí yàtọ̀. Ìkú rẹ̀ tẹ̀ náà máa ń fa ìrẹ̀wẹ̀sì tàbí ìjákulẹ̀ ó máa ń fa ìrẹ̀wẹ̀sì. Ìjákulẹ̀, mo lè pé ìjákulẹ̀ ìlérí asán. Bí a bá ṣe ìlérí fún wa, máa dìgbà fún ọ, mo lè ṣe léyìí, mo lè ṣe tọ̀hún, inú wa dùn lọ lé pé Ọlọ́run ti gbàdúrà. Ẹni tó sì lọ́wọ́ dìrú tí ó dìgbà ló máa pe fóònù ẹ̀ lọ́ba nígbà fún. Wàá pe lónìí, wàá pe lọ́la, ìgbà tó bá ti ẹ̀gbà gbogbo mo ṣì ń bọ̀, mo ṣì mẹ́yẹ bọ̀ lápò. Ọdún méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà kẹ́kọ̀ọ́ òṣẹlẹ̀. Ìrẹ̀wẹ̀sì lè mú rẹ̀wẹ̀sì dání. Tàbí ìkùnà, ẹ bá kùnà gbogbo nǹkan tó ń ṣe, ẹgbẹ́ ìkùnà náà ló ń bá pàdé. Wọ́n sọ pé ní tí ó ṣe iná tútù iná ìjọba yìí bí ọ̀nà ẹgbẹ̀rún ló fi gbìyànjú tó bá kùnà pàdé. Èyí tó ṣẹ̀ṣẹ̀ ṣe ọ̀nà èyí tó kẹ́yìn tó jẹ́ ẹgbẹ̀rún òun ló ṣẹ̀ṣẹ̀ ṣe. Bẹ́yàn bá gbìyànjú nǹkan tó pẹ́ tó ti ń gbìyànjú ẹ̀ tó ti ń pẹ́ tí ò bọ́ sí, a máa mú ìrẹ̀wẹ̀sì lọ́wọ́. Ìdojúkọ oríṣiríṣi ìdojúkọ tàbí ikú òjijì ẹnìkan ta fẹ́ràn tó kàn kú láì tọ́jọ́, tàbí ẹnìkan tó ti ṣèlérí pé òun ó gbìyànjú fún wa tó kàn tó sọ ẹ̀mí rẹ̀ nù. Ìyẹn náà máa mú ìrẹ̀wẹ̀sì dání. Ìròyìn ìbànújẹ́, ìròyìn òkèèrè tó lè bàyàn nínú jẹ́, irú nǹkan bẹ́ẹ̀ náà tún máa mú ìrẹ̀wẹ̀sì dání. Tí ìrẹ̀wẹ̀sì bá sì ti dé, ó máa ń fa ẹ̀rù lọ́wọ́. Ní orúkọ Jésù, ìrẹ̀wẹ̀sì ò ní wọnú ayé wa. Ní orúkọ Jésù, ìrẹ̀wẹ̀sì ò ní wọnú ayé wa. Toró máa ń tó àkókò kan nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá tó máa dàbí pé Ọlọ́run gbàdúrà mo rò pé Ọlọ́run dá àṣọ Ọlọ́run ti ẹ̀dá sí ni. Mo rò pé aláàánú ni wọ́n pé Ọlọ́run ní kó ṣe kí ló dé tí ò ní àánú tèmi lójú. Ó máa ń tó àsìkò nínú ayé ọmọ ẹ̀dá báyìí. Irú àsìkò ló máa dàbí ká ní kò sí ìrànlọ́wọ́ mọ́, ìrànlọ́wọ́ ti parí, ipá ti pín. Gbogbo ìgbìyànjú wa àti ìgbìyànjú títí ó ti forí sọ̀gìrì, kò sí ta lè lọ́mọ́. Ó máa wá dàbí ká ní òjò ẹ̀sìn kù sí dẹ̀dẹ̀. Nírú àsìkò báyìí ẹ̀mọ́ orin kan Sátánì máa ń kọ sí àwọn èèyàn létí. Orin tó máa ń kọ sí ọ létí ni pé ìtìjú dé. Òjò ẹ̀sí ẹ̀ ti kù sí dẹ̀dẹ̀, òjò ẹ̀sí ẹ̀ ló ṣúntà, ìtìjú ti dé. Gbogbo nǹkan tó máa ń ṣẹlẹ̀ nínú ìrẹ̀wẹ̀sì nìkan báyìí. Ṣùgbọ́n nírú àsìkò báyìí, ìkankan tí ó yẹ kí onígbàgbọ́ kọ́kọ́ ṣe
òun ni pé téèyàn ò bá ní ọ̀rọ̀ Ọlọ́run tó dájú lọ́wọ́ èyí lè má lè ṣẹ́gun ìrẹ̀wẹ̀sì. Ẹni tó bá ní ọ̀rọ̀ Ọlọ́run tó dájú tó mọ ọ̀rọ̀ tó lè fi jà lásìkò ìrẹ̀wẹ̀sì òun nìkan ló lè ṣẹ́gun ìrẹ̀wẹ̀sì. Ìrẹ̀wẹ̀sì náà lágbára jù yàn lọ. Torí gbogbo ẹni tó bá ṣubú sínú ìrẹ̀wẹ̀sì á máa gbé wọn mì. Àwọn ikú àìtọ́jọ́ tọ́pọ̀lọpọ̀ kọ̀ tó sọ pé gbóògùn jẹ ẹ ó sọ ẹ̀mí rẹ̀ ẹ lọ ṣàyẹ̀wò ẹ̀ dáadáa, ìrẹ̀wẹ̀sì ni. Wọ́n á gbé gbà mí ní Ọlọ́run yóò ní jẹ́ kó dúró tì torí pé wọ́n rí pé kò sọ́nà àbáyọ wọn. Iṣẹ́ ìrẹ̀wẹ̀sì ni. Kò sí nǹkan tó dé báyìí láyé tí ò sọ́nà àbáyọ fún. Kò sógun tó lè jáde tọ́lọ́run lè gbà yẹn kúrò nínú ẹ̀. Ṣùgbọ́n tẹ́yìn bá gba ìrẹ̀wẹ̀sì láàyè ó máa ń sọ̀rọ̀ sí wa létí kétékété ju ọ̀rọ̀ Ọlọ́run lọ. Tí ìrẹ̀wẹ̀sì bá dé báwo ló nígbàgbọ́ lè ṣe báwo la ṣe lè ṣẹ́gun ẹ̀. Gbólóhùn kan Ọlọ́run ti sọ sínú ayé onígbàgbọ́ bẹ́ẹ̀ torí Ọlọ́run ò forúkọ wá sí ní ó jẹ́ ká mọ̀ wípé àwa Ọlọ́run sọ fún. Tá bá lọ sínú Joshua orí kìíní ẹsẹ̀ pàápàá jùlọ ẹsẹ̀ kẹsàn láti ẹsẹ̀ kẹta ló ti bẹ̀rẹ̀ abẹ́sẹ̀ karùn-ún ó ní èmi kò wá ti pàṣẹ fún ọ bí jẹ́ alágbára kí o sì mú àyà lé ogun rẹ̀wẹ̀sì ni ẹ jẹ́ alágbára kó o sì mú àyà lé múra ẹ lọ́kàn lé má ṣe bẹ̀rù torí tí rẹ̀wẹ̀sì bá ti ń bọ̀ ó máa mú ìbẹ̀rù dání má ṣe bẹ̀rù má sì ṣe rẹ̀wẹ̀sì. Ó ṣeéṣe kí á má rí ẹni tí ó mú wa láyàlé kó wá jẹ́ pé lásìkò tí rẹ̀wẹ̀sì bá dé orin kan náà ti gbogbo nǹkan tó ń bẹ láyìíká wa ohun kan náà tó máa sọ fún wa ní pé kò sọ́nà àbáyọ. Àwọn ọ̀rẹ́ lè sọ bẹ́ẹ̀, àwọn ẹbí wa gan lè sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wo ìyàwó Jóòbù lásìkò tó yẹ kí Jóòbù rẹ̀wẹ̀sì ẹni tó yẹ kó tó mú láyà lé òun ni ìyàwó ìrọ̀ ló súnmọ́ jù àwọn gbogbo àwọn ti kú tó yẹ kó sọ fún pé kò sí Ọlọ́run lè ṣe ọkọ mi ẹgbọ́n tí ìyàwó rẹ̀ sọ ó ní wọ ó jẹ́ bú Ọlọ́run gbogbo ó dájú ní tó ń ṣe yìí lọ. Àsìkò tó yẹ kí Jóòbù rẹ̀wẹ̀sì Jóòbù máa rẹ̀wẹ̀sì ó mú ara ẹ̀ kò sí ẹnikẹ́ni tó gba Jóòbù níyànjú pé mú ara ẹ̀ lọ́kàn lé ìgbà tí gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ dé wọ́n lẹ́lẹ́ṣẹ̀ ní òtíṣẹ́ Ọlọ́run gbogbo aláìṣẹ́dé sí ẹ kò sẹ́nìkan tó sọ nǹkan tó dáa fún ṣùgbọ́n òun fúnra rẹ̀ ló múra ẹ̀ ní àyàlé lẹ́nìkan bá wọ́n sọ lónìí wípé n tó fà tí mo fi ṣubú sínú ìṣòro náà ni pé mi ò tiẹ̀ lẹ́nikẹ́ni láti mú mi lọ́kàn lé ta lẹ́nikẹ́ni kò sẹ́nikẹ́ni kankan tó lè mú ẹnìkan lọ́kàn lé ìwọ fúnra rẹ̀ ló lè mú ara ẹ̀ ní àyàlé Ọlọ́run ti sọ fún Joshua ó ní kí o sì mú ara rẹ̀ láyàlé mú ara rẹ̀ láyàlé fún ara rẹ̀ ogun rẹ̀wẹ̀sì má ṣe bẹ̀rù múra ẹ ní àyàlé. Ẹ wo ẹ jẹ́ ká tún wò gbèsè ayé Abraham ó dá Ọlọ́run tẹ̀ tó pinnu fún wípé òun ó fún lọ́wọ́ lẹ́yìn bí 20 ọdún àti márùndínlọ́gbọ̀n ọmọ òde ṣé kò tó rẹ̀wẹ̀sì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò síbi tí a ti kọ àkọsílẹ̀ rẹ̀ wípé Abraham rẹ̀wẹ̀sì ó torí pé ó mú ara rẹ̀ ní láyàlé. Ń tẹ́ nọ́mbẹ̀ wá lórí ní pé ẹ má jẹ́ ká rẹ̀wẹ̀sì torí ìrẹ̀wẹ̀sì bí oró ikú ni bó ṣe kéré tó ta lè tó jẹ́ nǹkan tí a lè fojú fò dá ó lè parí. Kí tó parí wàásù yìí ẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ kan fún wa. Wòlíì Ọlọ́run tó lágbára nínú àwọn wòlíì Ọlọ́run tó lágbára jù nínú Bíbélì tó sì fi agbára hàn òun ni wòlíì Èlíjà jẹ́. Ó lágbára ó sì fi agbára hàn. Wòlíì Èlíjà ìgbà tí ọba fẹ́ mú tó rán èèyàn 50 sí 50 láti lọ mú wá
ibi tó jókòó sílẹ̀ ló ti pe iná sọ̀kalẹ̀ láti ọ̀run pé bí èmi bá ṣe ìránṣẹ́ Ọlọ́run jẹ́ kí iná sọ̀kalẹ̀ ó jó 50. Ọba ní irú èèyàn wọlé ó tún rán 50 míì. Àwọn 50 kejì tún dọ́dọ̀ rẹ̀ ìkankan náà ló ti ṣẹlẹ̀ bí èmi bá ṣe èèyàn Ọlọ́run olé Ọlọ́run kí iná sọ̀kalẹ̀ ó tún jó àwọn 50. Ọba tún rán 50 ṣe mọ̀ pé kò sí bí àwọn ẹrú ni wọ́n kò sí tó kan ọba tó kò ní rán ọmọ rẹ̀ nígbà tó kan tí kò ní rán ọmọ títí ẹ lọ. Ṣùgbọ́n ọmọ ogun pọ̀ nígbà tó bá fi mú 50 bí mẹ́wàá lọ ọgọ́ ọba sì tún ní ọmọ ogun sí. Ìgbà tó rán 50 kẹta ni olórí wọn lọ kúnlẹ̀ sẹ́sẹ̀ má pa wá dákùn tó lọ lọ́rùn tó ló wà náà tí wọ́n bá náà lọ kú ní ibi tí wọ́n lè jà lágbára dé nìyẹn. Ìgbà tó ti fẹ́ gbárẹ̀ pápátá kúrò lọ́wọ́ ọba àti àwọn wòlíì Báálì ó ní ẹ wò mi ò tí ẹlẹ́jọba yúrò ẹ fún mi ní màálù kan ẹ kó gbogbo wòlíì Báálì jọ ẹ fáwọn ní màálù kan ká fagbára ó fi àwọn wòlíì Báálì síbẹ̀ wọ́n gbàdúrà títí wọn pe náà sọ̀kalẹ̀ látọ̀dọ̀ Báálì wọn kó jú ẹbọ màálù wọn wọ́n sì gbàdúrà látàárọ̀ gbé sọ pé tó fi di àṣálẹ́ ìgbà tó yá ni wòlíì Èlíjà sọ fún pé bóyá Ọlọ́run yín súnmọ́ ẹ̀jẹ̀ pé dáadáa wọ́n tún pariwo àwọn aláìgbọ́n àwọn náà tún pariwo sókè lẹ́yìn ọ̀rẹ́yìn iná ò sọ̀kalẹ̀ ẹ wo wòlíì Ọlọ́run alágbára ní ẹbá mi tún pẹpẹ ṣe ẹgbẹ́ máa lóbi sí lọ́yẹ̀ ẹ̀dà omi sí lórí tí ò ní sọ tó ọ̀tẹ̀ ní sọ wípé ẹnìkan ló sáré bá fi náà sí lábẹ́ ẹ̀dà omi sí lórí wọ́n sọ pé omi sì ṣàn sí gbogbo ilẹ̀ gbólóhùn méjì náà ló sì sọ fún Ọlọ́run tí ó tó ní iná lọ́wọ́ kí ni kí ló ṣẹlẹ̀ iná sọ̀kalẹ̀ ẹjẹ́ wọn pé kò bọ́lọ́run sọ tẹ́lẹ̀ ibẹ̀ náà ló ti fọlọ́run ló ti sọ nǹkan tó máa ṣe gbogbo nǹkan tó sì ṣe Ọlọ́run gbà fún ìgbà tí iná jó gbogbo ẹbọ tán ó sì yọ idà ó pa gbogbo àwọn wòlíì Báálì tí wọ́n dín díẹ̀ ní 500 wọ́n dín díẹ̀ ní 500 gbogbo pátá ní Mósè ní Èlíjà bí Èlíjà ṣe lágbára tó nìyẹn ṣùgbọ́n nígbà tí ìrẹ̀wẹ̀sì dé ẹ jẹ́ ká kà ọba Kínní orí 19 ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹrin lókè. Áhábù sì sọ gbogbo ohun tí Èlíjà ṣe fún Jésébélì àti bí ó ṣe fi idà pa gbogbo àwọn wòlíì lẹ́yìn tó kúrò níbi ẹbọ lẹ́lẹ́ ìlú tí wọ́n kúrò níbi tí wọ́n ti lọ ṣe ẹbọ tí wọ́n ti dá agbára Ọlọ́run wọn wò. Gbàtọ̀ bá Áhábù dé ó yà lẹ́nu sí tó tún pé ìyàwó ẹ̀ sọ síta ohun tó máa ṣẹlẹ̀ mà lélẹ́ yìí sẹ́mọ̀ pé Jésébélì ti sọ bí 500 ó ti sọ́nù nínú wòlíì títí ẹ̀ báyìí àwọn wòlíì bá ní òrìṣà rẹ̀. Nítorí náà Jésébélì rán oníṣẹ́ kan sí Èlíjà wípé Èlíjà tí wọ́n ti rán àwọn ọmọ ogun sí ní 3 tó sì pé iná sọ̀kalẹ̀ dójú wọn. Jésébélì wá rán oníṣẹ́ mélòó? Oníṣẹ́ ẹyọ̀kan péré sí wòlíì Èlíjà. Ó wá ní kí àwọn òrìṣà kí ó ṣe sí mi àti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú bí èmi kò bá ṣe ẹ̀mí rẹ bí ọ̀kan nínú wọn nínú àwọn wọ̀nyí ní ọ̀la nínú àwọn tó ti pa tí ì bá ṣe ẹ̀mí rẹ. ẹwọ tó fi ń búra òrìṣà ló fi ń búra òrìṣà kan náà tí ó lè múná sọ̀kalẹ̀ tí gbogbo tí wòlíì fi tó dín díẹ̀ ní 500 tí wọ́n fi dé tí wọ́n fi sọ ẹni wọ́n nù. Òrìṣà yóò lè múná sọ̀kalẹ̀ òrìṣà yẹn gẹ́gẹ́ ní Jésébélì ní gbéraga níwájú wòlíì Èlíjà. Gbàtí rẹ̀wẹ̀sì ní kí ló ṣẹlẹ̀ Èlíjà sì ṣe kí ó bẹ̀rù. Mo sọ pé tí rẹ̀wẹ̀sì bá dé a máa mú ìbẹ̀rù dání. Èlíjà sì bẹ̀rù ó sá fún ẹ̀mí rẹ̀ nígbà tó sì ṣe bẹ́ẹ̀ tí ó sì dé Báṣẹ́bà àti Júdà ó fi ọmọ ọ̀dọ̀ rẹ̀ sílẹ̀ níbẹ̀ nígbàtí òun ti kára rẹ̀ lọ sí ìrìn ọjọ́ kan sí aginjù ó sì wá sí ibi igi ọ̀wọ̀ kan ó sì jókòó lábẹ́ rẹ̀ ó sì gbàdúrà kí òun bá lè kú wípé mo ti ní tó Olúwa gba ẹ̀mí mi kúrò nítorí èmi kò sàn ju àwọn bàbá mi lọ. Ìgbà tí rẹ̀wẹ̀sì dé wòlíì Èlíjà gba àdúrà òdì
ìhun tí rẹ̀wẹ̀sì lè ṣe nínú ayé yẹn nìyẹn. Tí rẹ̀wẹ̀sì bá mú ni téèyàn bá gba aláyè èèyàn máa gbàdúrà òdì, èèyàn máa gbàdúrà òdì ìyẹn nìkan kọ́. Téèyàn bá gba ìrẹ̀wẹ̀sì láyè èèyàn máa gbé ìgbésẹ̀ tí ó di ìlérí Ọlọ́run lọ́wọ́ nínú ayé yìí. Tàbí ọ̀nà míì kì í sọ wípé tí rẹ̀wẹ̀sì bá dé téèyàn bá gba aláyè tí rẹ̀wẹ̀sì ti jókòó tán, èèyàn máa ran Sátánì lọ́wọ́ láti mú ìlérí ìbànújẹ́ rẹ̀ ṣẹ nínú ayé yìí. Èèyàn tún ran Sátánì lọ́wọ́ kan fúnra rẹ̀. Ohun tó ṣẹlẹ̀ ìrẹ̀wẹ̀sì lásán ló dé bá wòlíì Èlíjà. Àdúrà òdì ni wòlíì tó tóbi jù nínú Bíbélì ló ń gbà. Olúwa parí ságba ẹ̀mí mi, gba ẹ̀mí mi lórúkọ Jésù. Ìrẹ̀wẹ̀sì ò ní wọnú ayé wa. Má yẹ ká gbé ìrẹ̀wẹ̀sì láyè. Ẹ jẹ́ ká tún sọ fẹ́ tó jókòó lẹ́gbẹ̀ẹ́ wa, má ṣe rẹ̀wẹ̀sì, má ṣe rẹ̀wẹ̀sì. Ẹ̀kọ́ ńlá kan mo fẹ́ ká kọ́ nínú ayé Dáfídì níbi tí a kà nínú ohun tó ṣẹlẹ̀ sí Dáfídì. Àwọn ẹ̀kọ́ kan wà nínú rẹ̀. Tá bá lọ sí ẹsẹ̀ 6 nínú Sámúẹ́lì, ẹsẹ̀ 6, àwọn ẹ̀kọ́ ta fẹ́ kọ́ ìwọ́n pín sí 3. Mo fẹ́ ká di kókó mẹ́tẹ̀ẹ̀ta mú nígbà tí ìrẹ̀wẹ̀sì bá dé. Torí Dáfídì wòlíì Èlíjà gba ìrẹ̀wẹ̀sì láyè, ṣùgbọ́n Dáfídì ò gbà, òun ò gba ìrẹ̀wẹ̀sì. Ẹsẹ̀ 6 ní Dáfídì sì bànújẹ́ gidigidi, léyìí tó ṣeé ṣe kí ọmọ ènìyàn ó bànújẹ́, torí èèyàn lòun náà, wọ́n ti kó ìyàwó ẹ̀, wọ́n ti káwọn ọmọ rẹ̀ lọ. Ṣùgbọ́n àsìkò tó yẹ kí ìrẹ̀wẹ̀sì tó lágbára ju ẹkún mú Dáfídì lélẹ̀, òun náà bànújẹ́ torí pé èèyàn ní, torí gbogbo àwọn nǹkan tó ti sọnù. Ṣùgbọ́n gbà tí ẹsẹ̀ 6 fi parí, Dáfídì sì mú ara rẹ̀ lọ́kàn le nínú Olúwa. Ìrẹ̀wẹ̀sì lè dé. Ìkan àkọ́kọ́ tí a kọ́kọ́ gbọ́dọ̀ ṣe fúnra wa ni pé ẹ jẹ́ ká múra wa lọ́kàn le. Ẹ má yẹ ká retí ìmúlọ́kàn le lọ́dọ̀ ènìyàn ẹlẹ́ran ara bí titi wa. Ó lè má wáyé, ó lè má wáyé. Torígbà náà ni wọ́n máa sọ fún wípé dókítà sá ti sọ wípé àrùn yóò ṣe gbóògùn, wọ́n náà sá gbà bẹ́ẹ̀, sá máa jẹun títí tí ọlọ́jọ́ ò fi dé. Ihun tí ènìyàn lè sọ fún wa nìyẹn. Ṣùgbọ́n tí àwa fúnra wa bá múra wa lọ́kàn le, èmi ò sì tí ì rí àrùn tó ju agbára Ọlọ́run lọ. Ó lè jẹ́ pé ipò kan láwà tí wọ́n sọ wípé kò lè sọ́nà àbáyọ, kò sọ́nà àbáyọ mọ́. Gbogbo àwọn tá gbọ́kànlé, gbogbo àwọn tó wà láyìíká wa, èdè kan náà gbogbo wọn máa sọ fún wa tó ní wọ́n mọ̀ ṣòro wa. Kò máa sọ́nà àbáyọ torí pé ó dé bá Olúgbọ́n lásì aláyé títí ẹ̀, ohun mọ́ra, ìgbọ́ṣẹ́ Olúgbọ́n nìwọ̀. Ó dé bá rẹ̀sà nígbà títí ẹ̀, ó gbà mọ́ra, ṣárẹ̀sà nìwọ̀. Ṣé ìgbà tó Olúgbọ́n ti fi tó fi bá tó yẹ pé nǹkan tó Olúgbọ́n bá lọ àtàrẹ̀sà ní ṣé ọgbọ̀dọ̀ bá rẹ̀ lọ. Ó lè jẹ́ gbólóhùn tí àwọn tó wà láyìíká máa pè fún wa ni. Àwa fúnra wa ní a gbọ́dọ̀ múra wa ní ọkàn le nínú Olúwa Ọlọ́run wa. A má yẹ ká gba ìrẹ̀wẹ̀sì láyè, ẹ jẹ́ ká múra wa ní ọkàn le. Ní ẹsẹ̀ 6, ẹ bá lọ sí ẹsẹ̀ 7, ìkan kejì tá tún lè ṣe. Òun ni wípé ẹsẹ̀ 7, Dáfídì sì béèrè lọ́dọ̀ Olúwa ká súnmọ́ Olúwa ní lásìkò ìrẹ̀wẹ̀sì. Tó lè dé nínú ayé ẹnikẹ́ni. Ìkan kejì ni pé ká súnmọ́ Ọlọ́run fúnra wa. Dáfídì ó súnmọ́ Olúwa, kò gba ìrẹ̀wẹ̀sì láyè láti mú kúrò ní iwájú. Torí àsìkò mi máa wà tó yẹ pé téèyàn bá ṣọ́ra àti gbàdán ti di wàhálà fún un. Ṣùgbọ́n àsìkò yẹn kankan la nílò Olúwa jù. Tí ẹ bá ṣe pé Dáfídì mú ara rẹ̀ lọ́kàn le, ìyàwó rẹ̀, gbogbo àwọn ọmọ rẹ̀, gbogbo ohun ní rẹ̀, wọ́n ti kó wọn lọ. Àwọn nǹkan míì tó jẹ́ ilé tí wọ́n kọ́ sílẹ̀, àwọn ọmọ ogun ti dáná sun wọ́n. Ẹjọ́ ṣe ń lè gbàdúrà lásìkò yẹn wọ́n. Ṣùgbọ́n Dáfídì tún gbàdúrà, ó tún lọ síwájú Olúwa, wọ́n sọ̀rọ̀ yìí. Ó sì béèrè lọ́wọ́ Olúwa tó ní sọ́nà. Ṣé mo sì lè mú wọn? Ṣé kí n lé wọn? Gbogbo ní rẹ̀ ti lọ. Àwọn ogun tó tún kójọ, àwọn náà ti fẹ́ pa àwọn tí wọ́n fẹ́ràn rẹ̀. Wọ́n ti dìde ogun sí pé sọ wọ́n fẹ́ lẹ̀ lókùta pa.
wá ti di pé òun nìkan ló dáwà tó jẹ́ pé ó ríra ẹ̀ tó bá pẹ́ jù láàrin ọgbọ̀n ìṣẹ́jú tí wọ́n lè pa. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó tún lọ bá Olúwa tó mọ Olúwa tó ní ó ní bàbá ó bèèrè lọ́wọ́ Olúwa kí èmi kí ó lépa wọn pé lépa ogun yìí bí. Kódà wọn tí ò bèèrè lọ́wọ́ Ọlọ́run fi kún sí, ó ní ṣé kémi ò lépa ogun yìí bí, èmi lè bá wọn. Ọlọ́run sì dá lóhùn pé lépa, nǹkan àkọ́kọ́ tó bèèrè nìyẹn. Èkejì ni pé Ọlọ́run tó sọ fún pé nítorí pé ní bíbá ìwọ ó bá wọn. Ẹ wá wèé tọ́lọ́run fi kún, ó ní ní gbígbà ìwọ yóò gba gbogbo nǹkan tí wọ́n ti gbà lọ. Kò béèrè yẹn lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run lè ṣe fún wa lásìkò ìrẹ̀wẹ̀sì tí a bá lè súnmọ́ Ọlọ́run. Ìkànkẹta òun ló wà ní ẹsẹ̀ kẹwàá. Ṣùgbọ́n Dáfídì àti irinwó ọmọ ogun wọn lépa wọn. Ó gbégbésẹ̀ ní kíákíá. Ó gbégbésẹ̀ nítọ́lọ́run sọ fún, ó gbégbésẹ̀ ní kíákíá. Ó sì lépa wọn. Níwọ̀nba ìgbà tí a bá gba Ọlọ́run láyè láti darí wa nínú gbogbo nǹkan tó jẹ mọ́ ìrẹ̀wẹ̀sì, ẹ jẹ́ ká wo àbájáde. Kí ló jẹ́ àbájáde? Òun ní ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n, ẹsẹ̀ kejìdínlógún nínú Sámúẹ́lì náà, ẹsẹ̀ kejìdínlógún. Ó ní Dáfídì sì gba gbogbo nǹkan tí àwọn ará Amẹ́lẹ́kì ti kó. Dáfídì sì gba àwọn obìnrin rẹ̀ méjèèjì, gbogbo nǹkan tí wọ́n kó ló padà gbà. Nítorí pé ó múra ẹ̀ lọ́kàn ni, ó béèrè ìdarí ohun tí ó ṣe lọ́wọ́ Ọlọ́run, ó sì gba gbogbo nǹkan yẹn padà. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ìrẹ̀wẹ̀sì ohun tó lẹ pátápátá. Ṣùgbọ́n tí èèyàn bá gbà láyè, ó lóró ju ikú lọ. Ó lóró ju ikú lọ. Bí ẹ bá gba ìrẹ̀wẹ̀sì láyè, ó lóró ju ikú lọ. Ọ̀pọ̀lọpọ̀ tó ti kú sára lé wọ́n pè ní depression. Ìrẹ̀wẹ̀sì ló máa ń fà. Wọ́n rò pé nǹkan tó sọnù ti sọnù, wọn lè gbẹ́gbẹ́ pé wọn lè láṣeyọrí. Ní orúkọ Jésù, gbogbo ìrẹ̀wẹ̀sì nínú ayé wa Ọlọ́run á mú kúrò. Gbogbo nǹkan tó lè mú ìrẹ̀wẹ̀sì lọ́wọ́ lórúkọ Jésù, ẹ̀jẹ̀ Jésù á wẹ̀ wọ́n dànù. Má ṣe dídú ẹ̀wọ̀n fẹ́ ká gbàdúrà. Olúwa Ọlọ́run mi má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ó jọba nínú ayé mi. Olúwa ẹ má gba ìrẹ̀wẹ̀sì láàyè nínú ayé mi rárá bó ti wù kó kéré tó. Ẹ má gba ìrẹ̀wẹ̀sì láàyè. Lórúkọ Jésù, Olúwa ẹ má gba ìrẹ̀wẹ̀sì láàyè. Ẹ má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ó gbé àga jókòó sínú ayé mi. Gbogbo nǹkan tí a dojúkọ lórí ilẹ̀ alààyè ní ìrẹ̀wẹ̀sì lè gba ilẹ̀ wá fún wa. Ẹ jẹ́ ká sọ fọ́lọ́run, Olúwa ẹ má gba ìrẹ̀wẹ̀sì láàyè nínú ayé mi. Ní orúkọ Jésù, ẹ ràn mí lọ́wọ́. Ẹ má gba ìrẹ̀wẹ̀sì láàyè. Ẹ jẹ́ ká fi kún gbogbo nǹkan tó ti mú mi rẹ̀wẹ̀sì lónìí lórúkọ Jésù. Olúwa, torí pé mo sádi, ẹ bá mi mú wọn kúrò. Ìrẹ̀wẹ̀sì ló jẹ́ kí Èlíjà gba àdúrà òdì, oníkọ́lọ́run ó bá wọn. Ìrẹ̀wẹ̀sì kan náà dé bá Dáfídì, ó tún jèrè sí nínú ẹ̀. Torí tẹ bá ka ìtàn Dáfídì délẹ̀, àwọn ogun tí wọ́n kóló, gbogbo nǹkan tí wọ́n ti kó kí wọ́n tó dé ìlú Dáfídì, gbogbo nǹkan Dáfídì gbà torí gbà tó pa gbogbo wọn, ó kó ẹrù ńláńlá wálé. Ìrẹ̀wẹ̀sì yẹn o, Dáfídì ò gbà láyè, ó jèrè nínú ẹ̀. Ní orúkọ Jésù, gbogbo nǹkan tó jẹ mọ́ ìrẹ̀wẹ̀sì nínú ayé mi, Olúwa ẹ palẹ̀ wọn lónìí. Ẹ fún mi ní agbára láti dojúkọ ìrẹ̀wẹ̀sì. Ẹ fún mi ní agbára lásìkò tí ìrẹ̀wẹ̀sì bá fẹ́ dé. Olúwa ẹ fún mi lágbára láti dojúkọ. Adúpẹ́ Ọlọ́run tó lópe ti gbàdúrà wa. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo pàṣẹ sínú ayé wa, gbogbo ẹnikẹ́ni tí ìrẹ̀wẹ̀sì bá ti dógo tì lónìí. Nítorí ikú àti àjíǹde Jésù, ọyá ìwọ ìrẹ̀wẹ̀sì gbọ́rọ̀ Olúwa jáde bọ́ síta. Gbogbo ohun tó mú ìrẹ̀wẹ̀sì wọnú ayé yín, mo pàṣẹ lónìí ní orúkọ Jésù, ogun ọ̀run kó gbá wọn jáde. Ó yẹ ẹ gba òmìnira lọ́wọ́ ìrẹ̀wẹ̀sì. Lórúkọ Jésù ẹ gba òmìnira.
ní gbogbo ìgbà nígbà gbogbo ní orúkọ Jésù Ọlọ́run á mú yín lọ́kàn le ìrẹ̀wẹ̀sì kò ní bá ayé ẹnikẹ́ni jẹ́ ògo ní forúkọ mímọ́ Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa.